إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Naam, ọ̀rọ̀ tí a bára wa sọ lénìí tó tiẹ̀ ṣe já sí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n retí ká tẹ̀síwájú níbi tí a bá ọ̀rọ̀ ẹ́písòdù wa dé nípa àlàyé la ilaha illallah tí a ń ṣe lọ fúnra wa, eléyìí tí a bá dé ẹ́písòdù ẹlẹ́ẹ̀kọkànlá. Ṣùgbọ́n ní alẹ́ yìí kò sínú àṣà wa kí a máa sọ̀rọ̀ ní alẹ́ báyìí lásìkò tá a wà yìí, pàápàá lẹ́yìn ìṣáì. Àbí you on the AC, you are feeling it, use the fan. Okay. Kò sínú ìṣesí wa kí a máa sọ̀rọ̀ ní irú àsìkò báyìí. Látàárọ̀ ni a ti gbìyànjú láti sọ̀rọ̀ nípa nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. Inshallah, no problem. Ṣùgbọ́n kò sí àǹfààní fún wa látara gbogbo ọ̀rọ̀ NEPA tí a rí bí ṣáàjì gbogbo àwọn nǹkan tí eléyìí tí a máa ń lò wa. Àsìkò yìí náà ni wọ́n wá fi àyè rẹ̀ lẹ̀ fún wa tá a fi ráǹfààní àti lè sáré sọ̀rọ̀. Tí àdọ̀rúrí tó wá mú wa láti lè tún sọ̀rọ̀ lásìkò yìí náà torí pé kò ní sáàyè fún wa lọ́la nírú àsìkò tá a lè ṣe bá ṣe máa ń ṣe, láti wá wò pé tọ̀ kí a kó sáré sọ́lẹ̀ kan náà nígbà tí ń ṣe nǹkan tí eléyìí tí ó le, kó má bàa rọ́pọ̀lọpọ̀ lójú nípa pé kí ló tún dé lórí ọ̀rọ̀ àbúrò ìmọ̀. Wa alaikum salam. Now, maybe like 30 or 40 minutes. No problem. Ọ̀rọ̀ àbúrò yìí máa ń gba kí èèyàn dìde sí i lóòótọ́. Ìdí tí a máa fi ń ṣe refutation nínú ẹ̀sìn, ẹ̀sìn ni ká ṣe rọ́dù, ẹ̀sìn ni ká ṣe járẹ̀ wa ta'dil. Ṣùgbọ́n tó máa wá bí ká ṣe nǹkan tí mo sọ yìí lóòótọ́ ò jẹ́ kí n sọ̀kalẹ̀ ń bẹ̀ àbí kí n adjust àbí kó náà kó hàn sí pé kíní yóò rí bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tá máa fi ń ṣe rọ́dù ni pé ẹlòmíín gbà tẹ́ ẹ sọ àkọ́kọ́ tó gbọ́n tẹ́ ẹ sọ iná ló mú lọ́rọ̀ ẹ̀sìn, ló mú ní mímọ̀ tí sì ń lò lọ tí sì ń spread díẹ̀ káàkiri fáwọn èèyàn bẹ́ẹ̀. Mo ń sọ eléyìí generally ni o, àwọn ìdí táwọn àfáà tí wọn kì í máa fi ń dákẹ́ nù nígbà àní dákẹ́ lórí eléyìí torí àmọye èèyàn tó lè tibẹ̀ sọnù, àsìmọye èèyàn tó lè gbà á gbégbà tí yẹn gbà pé ìmọ̀ náà ni nǹkan tó ń gbọ́ yìí. Mo ti sọ̀rọ̀ níjọ́ kìíní àná lórí àbúrò yìí mọ́ nípa pé àbúrò yìí máa ń fi
súnà ìjálù súnà rinlẹ̀ fún Saheed Shittu. Béèyàn bá wá jẹ́ onífẹ̀ẹ́nú tí yẹn bá fẹ́ ṣòdodo, bàbá àbúrò yín mọ gbogbo ohun tí mo kà á lẹ̀ fún yín yẹn gbogbo ohun tẹ́yìn gan fún ara yín kà á lẹ̀ fún ara yín gan náà mo lò pé tọ̀ àwọn nǹkan tẹ́ wá kà yìí o níbàámu sí kìtàbù wa súnà ẹ̀rí gbogbo tí Saheed kó sí ìkíni okú mọ́ ẹ padà wá ń fún mi lésì níbi àwọn nǹkan tí mo sọ dárúkọ mi ṣùgbọ́n èmi náà mo sọ èmi ni mo sọ kẹ́límà yẹn èmi ni mo kọ̀ dámọ̀ rẹ̀ sí yín pé tọ̀ àbúrò yín mọ́ ìyàtọ̀ wọn ní ń bẹ láàrin àlìjáàlù wà àlìjáhìlíyà. Kí ni mafhumu jáàlù àti jáhìl àti jàhìlíyà? Torí ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ nípa pé kọ́ má pe Saheed Shittu láláìmọ̀kan ń pé kèfèrí ní ń jẹ́ aláìmọ̀kan. Wọ́n á nítọ̀ kẹ́límà àlìjáhìl aláìmọ̀kan níbo ní ti ń túmọ̀ kèfèrí ẹlẹ́bọ ọ̀tá Allah, níbo ní túmọ̀ ti ń jọ bẹ́ẹ̀? Grammatically gan ẹ̀ lè rí ẹ̀ lè wà kankan rí bẹ́ẹ̀. Lẹ fi wá mú tọ́píìkì nípa pé àlìjáhálù àti jàhìlíyà tọ́ mashallah. Ṣùgbọ́n àwọn nǹkan tẹ́ ẹ kà fún Saheed nípa pé Saheed ń ṣe wáàsí ń ṣe fátíwá ń sọ̀rọ̀ ẹ̀sìn láì nímọ̀. Mo bi yín léèrè pé nínú ṣẹ̀ríà Islam kí ni hukumu al-qawlu ala Allahi bighayri ilmi aw bighayri ilmi? Kí ni dẹ́nfílẹ̀ bẹ́ẹ̀ al-qawlu ala Allahi bighayri ilmi? Kí ni ìdájọ́ ẹ̀sìn lórí kíyàn máa sọ̀rọ̀ nípa Allah nípa ẹ̀sìn Allah láì nímọ̀? Mo dẹ̀ tún mú tíra àwọn àfá ẹ̀sìn wá, tíra Sheikh Muhammad Abdul Wahab ní àwọn àfá àti àwọn iṣẹ́ lórí tíra ẹ̀mú kó ti bí méjì fún yín bẹ̀ pa pé kí ni o azomu shiriki ni wọ́n pè é. Torí pé ó máa halala ohun tí Allah harama ó sì máa harama ohun tí Allah halala. Hadha khazibun ala Allah, ìyẹn parọ́ mọ́ Allah ní nǹkan tí yẹn bá ṣe bẹ́ẹ̀ ẹbọ sí ni. Àbúrò yín mọ́ sì fi ẹ̀sùn ẹ̀kan Saheed ó sì débi hukumu. Àbúrò yín mọ́ sọ pé Saheed ńkọ́ o máa sí yà ló kó sí. Ẹ wo ẹni ẹlẹ́ẹ̀kejì, àbúrò yín mọ́ tún fẹnu ara wọn sọ pé Saheed Shittu yín tún máa ń bú àwọn àfáà, yín máa ń bú àwọn èèyàn, yín máa ń tún lọ employ àwọn èèyàn kan máa bóun bú àwọn èèyàn. Mo tún wá bi àbúrò yín mọ́ léèrè, mo tún mú tíra àwọn àfáà ẹ̀sìn wá, Sheikh Bin Baz, Sheikh Nasir Albani, Sheikh Salih Usaimi, Sheikh Salih Fawzan àti gbogbo àwọn àfáà ẹ̀sìn bẹ́ẹ̀ nínú tíra tí a pè ní Fitnatu Takfir nípa pé nígbà wo ni ẹ̀ṣẹ̀ máa ń di kúfúrù, nígbà wo ni ẹ̀ṣẹ̀ máa ń di ṣíríkù. Ẹ̀ṣẹ̀ tó já sí pé táàtà mẹ̀ṣíyàtì láì ní tẹ́lẹ̀ yóò máa di kúfúrù mẹ́ni tí ń ṣe lára bàdá al-istilal. Saheed wá ṣe istilal, àbúrò yín mọ́ náà fi rinlẹ̀ pé Saheed ṣe istilal. Kí náà gbé istilal ní English ní legalization of sin. Kí yẹn legalize pé kí ní yìí o ara ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn lòun fi ń ṣe ó bẹ́sìn mu. Saheed wá tún wá employ àwọn èèyàn, àwọn ọmọ kan táwọn náà ń bá àwọn èèyàn báyìí. Àbúrò yín mọ́ náà fi rinlẹ̀ ẹ̀yin náà kọ́ra rẹ̀. Ìjẹ́ legalization táwọn Saheed wá ṣe istilal tó wá ṣe yìí kódà ó tún láànẹ́bì gan ṣe pé ó láànẹ́bì ṣe pé fáwọn sàábé kan nígbé ìpétọ́ ó lé pé bẹnu àlùkùránì ìyẹn lè ṣe pé láyè tó ń lo tiẹ̀ sí ó sọ dẹ̀sìn mọ́ yín lọ́wọ́. Ìstìláàlù ni kí ni hukumu rẹ̀, kí ni ìdájọ́ ẹnu ẹ̀sìn? Àbúrò yín mọ́ tún ní síbẹ̀síbẹ̀ náà ń kọ́ máa sí àní Saheed kó sí ẹlẹ́ṣẹ̀ náà. ń bá wọn àfáà ń bá wọn kankan àwọn yìí ẹ̀ṣẹ̀ làwọn yẹn, ìyẹn ń bú ìbú ìyẹn ń bú yẹn kì í ṣe kúfúrú kì í ṣe ṣírìkì, ẹ̀ṣẹ̀ làwọn yìí ó dìgbà tí yẹn bá wá sọ di ẹ̀tọ́. Ìsọdẹ̀tọ́ ń bẹ lára Saheed yìí ní ń ṣe wá sí láì nímọ̀. Ẹlẹ́ẹ̀kẹta, Saheed tún ń tapà ó tún ń bá wọn àfáà ìsìn. Àbúrò yìí mọ́ yìí wá gbókùn, àbúrò yìí mọ́ bàbá yìí ó gba okùn níbi kánà ń gbógun táwọn oníṣúfí, àwọn oníṣúfí wọ́n tó kọ ìyáda ẹ̀ wọ́n lọ oníṣúfí tó gbókùn, oníṣúfí tó lágbára. Àwọn tó wá dáwọn ògbólógbó níbi àkídà sùfíyà, àkídà àṣáírà, àkídà múríjíà,
táwọn sọ pé tọ̀ gbogbo àwọn onísúfí oníbídíà tó ní agbára àwọn ń dìfẹ́ǹdì bí àwọn alálùbọ́sà àwọn òsì òfíìtì àwọn kankan gbogbo wọn Saidi kó wọn má bẹ́ ó láwọn àfá àwọn ní àwọn àfá ẹ̀sìn nìyẹn ọ̀dọ̀ wọn ní ti ń gba fátíwá tí fi ń tapọ̀ àwọn tán láwọn àwọn tó takò wọn náà téèyàn bá wá ń dìfẹ́ǹdì oníbídíà tó ń dìfẹ́ǹdì onísúfí tó gbógun tó ń dìfẹ́ǹdì tákìdá ẹ̀ dá tákìdí ẹ̀ kù díẹ̀ káàtó kí ni ìdájọ́ ẹnu ẹ̀sìn àbúrò yìí mọ́ ní síbẹ̀síbẹ̀ náà máa sí àná ẹwà gbápò káwá fa àwọn yún lẹ̀ káwá lọ síbi ìbílẹ̀ àwọn lẹ́bọ̀ ọ̀pẹ̀lẹ̀ bí àwọn lágbà ẹ̀ kí ló máa ń pe arákùnrin tí máa ń gbé láwàlẹ̀ tó máa láwàlẹ̀ orí ẹ̀ máa ń tó ó lè tó yàn mẹ́wàá rán aṣọ ká tó ṣẹ́kù títẹ́lọ̀ tó bá máa bá mọ̀ iṣẹ́ kí ló kan bàbá yẹn náà Àbíbù Lágbàjì bàbá tí ń jẹ́ ẹ̀yìn ilé ọ̀gbẹ́ ní Àgbàjì yẹn bàbá Làbíbù Lágbàjì kí ló máa ń gbé Làbíbù Àgbàjì nínú àwọn tí máa ń ṣe kí ṣíríkù kún ara ẹ̀ bá mú kúfúrò kún ara ẹ̀ bámbámú tí ò ní dáùtù nú Saidi tó ń fẹ́ nílẹ̀ pé kí ni àáfà òun ni wàhálà tiwọ́ tó bá gbà náà ni gbogbo nǹkan búkú ni Saidi fi ń nílẹ̀ gbogbo ẹ̀ náà lọ́dọ̀ àbúrò yìí máa sí àná ni tọ́ a ti di pábúrò yìí máa ń kọ́ ó fẹ́ fi ìfẹ́ inú ó fẹ́ fi dìfẹ́ǹdì nǹkan tí ò nípìnlẹ̀ inú ẹ̀sìn ìbéèrè tí mo wá béèrè lọ́wọ́ àbúrò yìí máa ẹ̀yin náà rí nísìnyí pé ó mú yín gan kí ni gbólóhùn tó mú yín gan tí mo sọ ni pé nígbà tí mo ṣàlàyé pé ẹ mọ̀ yàtọ̀ láàrin àlìjáhìl wà àlìjáhìlíyà ẹ wá fẹ́ jẹ́ kó dára lójú ẹ fẹ́ kó yé wa pé ẹ mọ̀ ó yé yín ẹ wá bọ́ síta ẹ fẹ́ sọ̀rọ̀ Saidi ẹ wá kọ́ gbé níbi kí ni o àlìjáàlú àlìjáhìlíyà tọ́ ẹni wọn tó mú kí ẹ pé ń bẹ̀ èdè tí mo wá sọ pé wá mú yín gan ni pé ẹ̀yin náà wò ó gbà yín bí wákàtí kan kẹ́ ẹ tó yanjú àlàyé nǹkan tẹ́ ń sọ tán tó bá já sí pé àwọn ẹbí tiyín ni àwọn irú yín àwọn tẹ́lẹ̀májọ́ ń ta síra yín yẹn ni kò lè násìkò yín tóun tó gbà yín yẹn tẹ́ ẹ fi ṣàlàyé àlìjáàlú àlìjáhìlíyà kò lè ná yín tó bẹ́ẹ̀ al-farqu baynahuma ìyàtọ̀ láàrin méjèèjì tẹ́ ń ṣàlàyé yẹn kò ní gbà yẹn tó bá wọn ẹ kàn máa rojọ́ lọ ẹ máa sọ̀rọ̀ lọ ni ẹ sì máa fi fátíwà àwọn àfa aláàfà ẹ sì máa fi gbáǹdì fátíwà tí ò lọ́bi tẹ́ ẹ gbá tẹ́ ẹ lò sí ni mo sọ pé àbúrò yín máa lára wọn kọ́rọ̀ yẹn máa lọ síréètì tá bá pè yín lórí fóònù ọ̀tọ̀ ní hukumu tẹ́ ẹ ṣe tẹ́ bá bọ́ sí gbangba ọ̀tọ̀ ní hukumu tẹ́ ẹ ṣe tẹ́ bá lẹ́nìkan ò dálé ní ìjọ kejì ẹ tún sọ nǹkan míì ọ̀rọ̀ yín gan fúnra yín gan wà confusing yín sì máa fún yín mú yín jáde fún yín níbi táwọn ọ̀rọ̀ yín ti wà confusing ẹ̀yin la fẹ́ yà sí o ìrújú yín la fẹ́ sọ o ni kò jẹ́ kí wàhálà wa pọ̀ torí ọ̀rọ̀ tí yín ò lè gbà yẹn lóògùn kì í ṣe nǹkan kan tó le tó bá wọn ẹni bá wá jẹ́ onímọ̀ tọ́rọ̀ ẹ̀sìn bá wá yí tí kì í ṣe onífẹ̀ẹ́ inú tó farabalẹ̀ tí kì í ṣe pé yẹn mo fẹ́ bẹ́ nìkan sọ̀rọ̀ mo fẹ́ tasẹ́ nìkan kí n lè máa fi rí popularity àbí kí ẹ máa sọ̀rọ̀ ọ̀nà tí ò lẹ́kọ̀ọ́ síyàn á ti mọ̀ pé àbẹ́ nípele yìí nìkan tí wọ́n ń bẹ̀ ṣùgbọ́n kájọ ṣàlàyé ohun tí ń jẹ́ràn ìmọ̀ pé báyìí lélẹ́yìí lọ́nú ẹ̀sìn àbúrò yìí mọ́ ẹ̀yin náà ni pé wá gbòyìn díẹ̀ gan wákàtí bíi méjì àti ìṣẹ́jú bíi mélòó kan tẹ́ ẹ fi sọ gbogbo àwọn tẹ́ ẹ sọ eléyìí tẹ́ ẹ fi sọ̀rọ̀ jáàlù àti jàhílíyà lásán ó lé ní 1 hour torí mo gbọ́ tán ni wọ́n sẹ́ndì líǹkì yẹn sí mi mo dẹ̀ gbọ́ mi kí máa ráyè gbọ́ àwọn wá sí gbogbo èèyàn báyẹn o pàápàá àwọn tí wọ́n jẹ́ sí pé bí akọ̀wọ́n rojọ́ à ń tún kéwó lódì àbẹ́yìn tí nǹkan òye nínú ẹ̀sìn náà ń bẹ̀rẹ̀ láàfáà súnnà so mi ń gbọ́ tẹ́bá ní mi ti máa jókòó tí n bá ń plane tó dà nínú lọ́fíìsì wa gan-an mọ̀ àwọn àfáà lábáwá lèmi máa ń gbọ́ àwọn àfáà ìjáàsì Yemen àti káàkiri kò sáfà tí mò ń gbọ́ Nàìjíríà èyí tí máa gbọ́ Nàìjíríà tó bá sọ bí ó sọ kọ́tàkọ́tà kan àbóso àwọn kan tó ráwọn èèyàn lójú wá ní kí n lọ wo duration báyìí wọ́n á fún mi ní duration ibi tó ti sọ màá dẹ̀ gbọ́ màá ṣàlàyé tó jẹ́rìí fáwọn èèyàn
èyí tó bá gba kíyàn rọ́dà kíyàn refute náà nǹkan tí n bá gbọ́ náà máa refute ẹ̀ láti lè fi ṣàlàyé fáwọn àlùmọ̀ ni, kì í ṣe láti lè fi wá popularity kan àbí kíní kan. Èmi ò care about popularity ẹ̀yin wá, so ẹ̀yin náà sì mọ̀ pé àwọn ráyè gbogbo yìí. In tí mo wá fẹ́ sọ̀rọ̀ náà àbúrò ẹ̀mọ́ ní ìsìn ni pé mo wá sí yẹn, mo wà láyé tẹ́ ẹ fẹ́ ṣe lórí àlìjáàlù àlìjáàhílíyà eléyìí tí mo sọ pé ẹ mọ ohun tí ń jẹ́. Nígbà tábúrò mi máa ń sọ fún wa pé ẹ má pè yẹn ní jáhìlì, ẹ má pè yẹn láláìmọ̀kan, ẹ má pè Saheed ní aláìmọ̀kan torí pé kèfèrí ní ń jẹ́ aláìmọ̀kan. Ọ̀rọ̀ yẹn lásán gan ó burú, academically gan ó worst. Ìgbà tábúrò mi wá fẹ́ fún wa ní evidence nípa pé ẹ lè pe àlìjáhìl aláìmọ̀kan, ẹ lè pe ní aláìmọ̀kan tí ò mọ Allah tó jẹ́ lẹ́bọ, tó fẹ́ tu fún wa bẹ́ẹ̀. Àbúrò yìí máa wá lọ ń tú dictionary. Okay. Àbúrò yìí máa lọ ṣe kí ni o, àbúrò yìí máa lọ ń tú dictionary, ó lọ ń tú grammar. Ṣé ti rí àwọn aburú tí àwọn nǹkan yẹn máa ń dálẹ̀ nìyẹn. Gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn, subhanallah, ọ̀rọ̀ ẹ̀sìn máa kọjá pé mo máa mọ tírà ká pàápàá tó máa já sí pé ọ̀rọ̀ àkídà ni. Ẹ̀yin fẹ́ sọ pé tá a bá sọ pé nìkan àlìjáhìl pé àkádà innahu jahilun kabir tó já sí pé nínú túmọ̀ tó lọ straight tí ó dààmú aláìmọ̀kan tó lágbára tó tóbi. Jahilun shadid, aláìmọ̀kan tó ní agbára. Kéèyàn kan sọ fún wa pé jáhìlù ń túmọ̀ kèfèrí tó ní agbára, subhanallah. Ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó náà. Àbúrò yìí mọ́ tún wá ń ka grammar fún wa, yín tún ń ka dictionary. Àìmọ̀kan nínú ẹ̀ láti lọ mú jàhílíyà wá, bẹ́ẹ̀ ni lóòótọ́. Ẹ dákun, jáàlù ń bẹ lọ́tọ̀ fún ara rẹ̀. Wọ́n wá lọ abstract ọ̀rọ̀ kan wọ́n ń pè ní jàhílíyà. Wọ́n wá ní ìpìlẹ̀ jàhílíyà o látara wọ́ọ̀dù tí ń jẹ́ jáàlù ni. Grammar tábúrò yìí máa ń tún fún wa nìyẹn o. Àbúrò mi wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ grammar. Nígbà táwọn bá sọ pé jáàlù ń túmọ̀ dídùl ilmi, àlìjáàlù dídùl ilmi. Ìwọ àtẹ̀mí náà tẹ́ ẹ bá ń gbọ́ nǹkan tí mò ń sọ, ẹni tó bá kódà kí ẹ má kí o wáyé pé ìwé nìkan ló kà. Ẹ dákun, word and opposite ọkùnrin obìnrin, male female. Àwa ní jáàlù ignorance, opposite kí ló máa jẹ́? Opposite knowledge, ìmọ̀. Àyẹ̀bẹ̀kọ ni ibo ni jáàlù tó jẹ́ dídò ilmi, ó ti yé, àlìjáàlù tó jẹ́ dídò ilmi. Èèyàn kan fi nọ́mbà kan disturb mi náà, mo dẹ̀ ń kọ́ tó dẹ̀ tún pè padà.
fún wa kí ní kọ́ọ̀lù kan ló wọlé tọ́ tàbá wá sọ yí pé àlìjáàlú dídùlẹ̀ àìmì àìmọ̀ kan opposite ìmọ̀ ni tàbá ní ìmọ̀ a ní àìmọ̀ kan ní opposite ìmọ̀ níbo wá ní opposite ìmọ̀ tí wá ń jẹ́ kúfúrù tẹ́ẹ̀fì wá sọ yí pé aláìmọ̀ kan ẹni tí ó ṣe kí ni kèfèrí ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ó mọ̀ Allah lọ́kan ṣoṣo ní jẹ́ bẹ́ẹ̀ subhanallah ní gírámà tẹ́yìn gan kà fúnra yín gan ṣùgbọ́n gbà tí ẹ máa lọ ń fi Yorùbá kí la fẹ́ fi Yorùbá ṣe gbogbo èdè kí la fẹ́ fi ṣe nínú ẹ̀sìn àlìjáàlù dídùlẹ̀ ilmi àìmọ̀kan ni opposite ìmọ̀ ṣé kúfùrù ní dídùlẹ̀ ilmi ní tẹ́yìn gan kà fúnra yín gan tó wá yíwọ́ bèlè ń ta sí pé tá a bá sọ pé jáhìlíyà Allahu Akbar tọ́ tá a bá ní àlìjáhìlíyà àbúrò yìí mọ́ tá a bá sọ yí pé àlìjáhìlíyà nínú ṣẹ́ríwù ó kọjá gírámà tẹ̀ ń tú yẹn ó kọjá gírámà eléyìí tí ẹ̀ ń tú yẹn ṣùgbọ́n kí n tó bá yín yanjú ẹ̀ pẹ̀lú hadisi tá a fi máa bá ti wá lọ òun ni pé ẹ̀tú wá lọ ń tú àlìjáàlù lè basit àti àlìjáàlù lè mọ̀rákàm ẹ̀tú wá ń tú yẹn náà lórí kódì tíra ọ̀là àbúrò yìí máa ń kà tí ń sọ pé tẹ́bá wá ka tíra síwájú ní pé àlìjáàlù lè basit ní sọ yé pé àìmọ̀ kan tó tẹ́ pẹrẹsẹ ẹ̀bá ka tíra síwájú àánà ti tú bẹ́ẹ̀ nígbà kan àtú bẹ́ẹ̀ mọ́ nǹkan tẹ́ sọ pé bá kà síwájú ìrìn tó bẹ́ẹ̀ kẹ́ẹ̀ tó parí ọ̀rọ̀ yín ní gbogbo ọ̀rọ̀ yín tẹ́ sọ wà láàyè nǹkan yẹn gẹ̀rẹ́ tó wá ń tú padà èmi ìráyè repetition gbogbo nǹkan tó sọ yí pé ká má tú bẹ́ẹ̀ mọ́ yẹn kẹ́ẹ̀ tó yanjú ọ̀rọ̀ yín tẹ́ bá tó lọ tú fídíò yín gbọ́ gbogbo ẹ̀rẹ́ náà tó wá ń tú sí padà ẹ wá sọ mọ́sídàrù ẹ sọ di fáyìn ní mara yín lọ́wọ́ níbi nǹkan tẹ́ ń tú àbúrò yín mọ́ èyí onídrámà ni àbúrò yín mọ́ onídrámà ẹ̀rí alìjáàlù basit àìmọ̀kan tó tẹ́ pẹ̀lẹ́sẹ̀ pé òun wà very slimming ó yàtọ̀ sí kára pé alìjáàlù basit aláìmọ̀kan tó tẹ́ pẹ̀lẹ́sẹ̀ ẹni tí ó mọ̀ tó dẹ̀gbà pé òun ò mọ̀ ìyàtọ̀ ń bẹ káwá ní àlìjáàlù murakkab àti àlìjáàlù murakkab nínú nǹkan tẹ́ wá ń tú yẹnyẹn gbogbo ǹdẹ́ ibi wákàtí tú wallahi lazim ẹ̀kọ́ ń lọ ẹ̀kọ́ ń bọ̀ ẹ̀kọ́ ń parambulate kí ẹ máa rìpíìtì ọ̀rọ̀ kẹ́ máa padà kẹ́nìkíní kan ò dá lókè kẹ́ tó sọ̀rọ̀ díẹ̀ ẹ̀yin gá tún lò á tuntun dá kẹ́ tó parí tẹ́ bá ń bá àwọn ọ̀jọ̀gbọ́n sọ̀rọ̀ tẹ́ bá jòkó síwájú àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́ bá ń present tẹ́ ń sọ yìí wallahi lazim tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní bá ṣa àwọn ọ̀rọ̀ yín rí pé àwọn nǹkan tẹ́yìn jẹ fún ara yín sọ gan sẹ̀kú gan rí pé understand yẹ káwá lọ síbi tí ń jẹ́ àlìjàhìlíyà àbúrò yìí mọ́ àlìjàhìlíyà yìí ni àbúrò yìí mọ́ fi defend Saheed Shittu àtàwọn tí wọ́n tún defend àlìjàhìlíyà ní kẹ́límà kan nínú ṣẹ́ríwò tá a bá ní àlìjàhìlíyà àsìkò kan pre-Islamic era tí Islam ò tí ì dé tó ìgbà kan tí gbogbo nǹkan burúkú kúnú ẹ̀ ni ìgbà kan tí gbogbo nǹkan burúkú ló wọ́n ṣe ń bẹ̀ nínú tí wọ́n ṣe ń bẹ̀ al-kufru wa shiriku qatlu ba'di ba'dan ìpa ní apá kan apá kan tó kápá kan ṣe kí ni o kí apá kan kí ó pa apá kan kí wọ́n jára wọn lọ́gbẹ́ kí wọ́n ṣe ra wọn láburú kí wọ́n obìnrin mọ́lẹ̀ obìnrin sùn láì gbogbo àwọn fàájì ń bá àwọn nǹkan búkúbúkú yẹn òun ló kúnnú ohun tí ń jẹ́ jàìlíyà asùlù jàìlíyà so jàìlíyà ni kì í wá ń ṣe ẹbọ nìkan ló kún bẹ́ẹ̀ kì í ṣe ìpani nìkan ló gbogbo àwọn nǹkan bàjẹ́ gbogbo nǹkan tí Islam gbogbo nǹkan búkú ló kúnnú ẹ̀ tá a bá wá ń ka àdísẹ̀ yẹn kankan lẹ́ẹ̀fì máa tú jàìlíyà tẹ́ bá ń rí bí ọ̀rọ̀ kankan tẹ́ bá gbọ́yé débẹ̀ ṣùgbọ́n gbàtà yá sí pé àbúrò yìí mọ́ ti tú kẹ́límọ̀ kúfúrù ṣíríkù fún jàìlíyà nìkan pé àsìkò tí wọ́n ń ṣẹbọ bẹ́ẹ̀ ni
torí pé ẹbọ yẹn ti ṣe kí ni ó ti pa gbogbo àwọn other atrocities rẹ̀. Ṣùgbọ́n tá a bá lọ jàhílíyà fún yàn ṣé kò yàtọ̀ sí bá pẹ̀yàn kan ní jáhìlì. Àbúrò ẹni wá tọ́rọ̀ yẹn lọ àwọn náà sọ́nà ọ̀dọ̀ wọn ní òun náà gbà alẹ́mí náà gẹ̀ẹ́tì nígbà tí mo ṣàlàyé ẹ̀ fún wọn jọ alẹ́mí náà gẹ̀ẹ́tì ẹ̀. Ṣùgbọ́n àwọn wọ́n fẹ́ lọ ọrùn mọ́ tẹ́ bá lo kẹ́límà jáhìlì fún yàn ẹ ti sọ pé kí ni aláìmọ̀kan tí ò mọ Allah ní Allah tí ò mọ̀ jọ́sìn ní ẹlẹ́bọ̀lẹ̀ ti pé yẹn wọ́n fẹ́ lọ mọ́ bẹ́ẹ̀. Ẹ wà lè pé tẹ́ bá lọ gbọ́rọ̀ àbúrò ìmọ̀ yẹn fún mi wákàtí kan yẹn ẹni bá jẹ́ academist ni o aláìlà wà lè pé bàbá yẹ kọ́ fi làákàyè títí ẹ̀ lọ́nù kan yẹn lẹ́sẹ̀ ni. Torí pé jàhílíyà fún ara rẹ̀ níbi jáàlù ni wọ́n ti lọ mú wá níbi kúfúrù. Aslu kẹ́límà jàhílíyà níbi jáàlù ló ti wá ibi jáàlù ni ó ti wá kíyàn wà kó má mọ̀ nǹkan kan kì í ṣe ibi kúfúrù ló ti wá. Àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni tọ́ nǹkan wá látara ìmọ̀ kan wọ́n wá yọ kú ń bẹ̀ wọ́n wá pè ní kí ni ṣíríkù ẹbọ àti yóò dá láàmú tí yóò mọ ìbádà. Ṣé bí ẹ máa padà sí ìpìlẹ̀ kìíní yẹn níbi àwọn nǹkan mìíràn bá fẹ́ sọ ni. Àwa pèèyàn ní aláìmọ̀ kan tó já sí pé níbi aláìmọ̀kan yẹn ni wọ́n ti lọ mú jàhílíyà tó jẹ́ ti àsìkò ẹbọ àsìkò burúkú àsìkò bàjẹ́ wá. Àbúrò mi wá bẹ̀rẹ̀ dírámà ká sọ pé jíjẹ àti àìjẹ múmu àìmu mímọ̀ àìmọ̀ kí la fẹ́ fi gba àwọn ẹgbọ́n yẹn parabulation ìgbà àwọn nǹkan tí ò yẹn ní òwúrò fún wa náà àyínlẹ́mọ yẹn ẹ̀yìn ṣe burú àwọn yẹn ọ̀rọ̀ ẹ̀sìn kánú yìí Yorùbá ò ní bá lù tẹ́lẹ̀ náà bí àwọn nǹkan èdè olóòṣà ẹ̀sìn là ń sọ nígbà yẹn sì báyìí. Jàhílíyà period àwọn nǹkan tó kún bẹ́ẹ̀ àwọn nǹkan náà la sọ fún wa yẹn pé kí ni o ìpara ẹni ìṣẹ́bọ ìjalè ìṣezìnà ìmutí gbogbo àwọn nǹkan dọ̀tí kábó bàbá ẹni kábóyẹ ẹni káfíra ẹni wéwèkúwé fìyàn wé ọ̀bọ fèwé ẹ ṣáà àwọn orin tó máa ń kọ àwọn orin àsìkò jàhílí àwọn ṣír àwọn poem lásìkò jàhílí àwọn àsìkò àwọn pre-Islamic era yẹn ẹ gbọ́dọ̀ fi ṣe àwọn orin búkú míì orin káfi ìbàdí obìnrin káfi wé nǹkan kẹfì iwájú obìnrin kẹfì wóṣùpá kẹfì ẹ̀yìn rẹ̀ kẹfì wóòrùn àwọn nǹkan búkú àwọn nǹkan dọ̀tí àwọn nǹkan báwọn àwọn orin zina àwọn orin aṣẹ́wó àwọn orin àgbèrè ó kún àsìkò jàhílí ẹ̀yin wá mú túmọ̀ ẹ̀yà kan ṣe péré fún jàhílíyà pé àsìkò ẹbọ ni torí kí ló fà á ẹ̀ ń tú dictionary I don't serious like that ẹ̀ ń tú dictionary òun ló fún yín ní confusion ẹ̀ kára sínú àdìs àbúrò yín mọ́ náà ní ká fi ṣàlàyé nǹkan fún àbúrò yín mọ́ tí wọ́n bá fẹ́ lò fẹ́ bàbá yẹn náà onífẹ̀ẹ́ nù ní bàbá yẹn náà máa ń lo ìfẹ́ ẹnu púpọ̀ tọ́ ṣùgbọ́n ẹ̀sìn ló kan àwa kì í ṣe ọ̀rọ̀ nǹkan míì tọ́ àdìsí mazur tí bàbá yẹn mú wa tó sọ pé laqaitu Aba Dharri bi Rabadha wa alayhi hulla wa ala gulami hulla fasaltuhu an dhalik faqala inni sababtu rajulan fa'ayyartu bi ummihi faqala li an-nabi ya Aba Dharri ayyartahu bi ummihi innaka murhun fika jahiliyya torí àwọn tí wọ́n mọ̀ tó kọta aka arákùnrin yẹn sọ fún wa pé mazur olóhun pàdé Abu Dharri ní àyè tí wọ́n pè ní baza so ó ní Abu Dharri wọ aṣọ kan ẹ̀rí ó wọ aṣọ kan fún nǹkan ọ̀gbun rẹ̀ so irú kọ́lọ̀ tó wọ̀ fún nǹkan ọ̀gbun rẹ̀ náà ló wọ̀ fún ẹrú ọkùnrin rẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ náà ọjọ́ káńkó nígbà tí yẹn káńkó pẹ̀lú ẹranko ẹ ṣe rí pé wà jàhílí ní lóòótọ́ tọ́ ó lóun wá béèrè lọ́wọ́ ẹ̀ pé èwo ló tó wá ṣe yí arákùnrin ó ní èmi máa bu arákùnrin kan ni mo bú ẹnìkan mo bú arákùnrin kan kódà gan mo tó bú ìyá ẹ̀ gan náà mọ́ ẹni tó wá fún ẹ̀sìn wá sọ fún mi pé èmi gbọ́ ànábì sọ fún mi pé ó bú kẹ̀ Abu Dharri ó tún bú ìyá ẹ̀ náà mọ́ nígbà tó bú yẹn tó bú ìyá ẹ̀ mọ́ yẹn ó ní innaka mur'un fika jahiliyya èèyàn kan ní ẹ tí ìṣesí jàhílí ń bẹ lára ẹ̀
ẹ máa wá wo jàhílíyà tó wá gbé wá ní báyìí wọ́n tó wá gbé wá ní nakra èmi mọ̀ bóyá àbúrò yìí mọ̀ àdísì tú ni kò tiẹ̀ yé mi wọ́n gbé wá ní nakra ó ti yé àwọn nǹkan tí wọ́n ń ṣe lásìkò jàhílí pọ̀ ṣé ẹ wàá tó àdísì pé ànábì wọn sọ fún pé èèyàn kan ní ẹ tí ẹ bọ àsìkò jàhílí ń bẹ lára ẹ̀ torí pé ìwà tábùzárù wù yìí kì í ṣe ṣíríkù kì í ṣe kúfúrù ìwà ẹ̀ṣẹ̀ ni ìwà àdọ̀tí ni kò dá kò búyàn kò tó wá búyà ẹ̀ náà pẹ̀lú ẹ̀ ìwà tí ò dá ni tọ́ nínú àwọn ìwà yẹn ni wọ́n ń wù lásìkò jàhílí àdísì táàbúrò yìí máa ń mú wá fún ara wọn tí wọ́n ń tú pẹ̀lú gírámà ni mo bá wọn tú yìí o Ànábì ní innaka mru'un fika jahiliyyatun èèyàn kan ní àbúzárì jahiliyyatun fika inú àwọn ìwà àsìkò jàhílí ń bẹ lára rẹ̀ so ìwà wo ló wá nínú àwọn ìwà jàhílí wo ní ń bẹ lára àbúzárì ń bí ìwà ká búyàn ká tó búyà yẹn. I don't think they are not to know this side. When we stop me now. Ina pé máa bínú jàre àwọn ní tọ́ ànábì wá tó wá gbé wá ní nakra ní pé kí ni o innaka mru'un fika jahiliyya èèyàn kan ní ẹ fika jahiliyyatun ó ti báyìí ní ìsìn báyìí ìṣesí jàhílí ṣì ń bẹ lára rẹ̀ tó ìdánilẹ́gbó okay inú àwọn wa jàhílí kan ṣì wà lára tiẹ̀ náà ni ẹni pé àwọn wa jàhílí tí mo lára pé kí ni kábúyẹ ẹni mọ́ káfíra ẹni káfíyàn wíwé kúwé jàhílíyà tí ń sọ ń bí àsìkò jàhílí ni tí kábúyàn káṣẹ bọ́ káṣẹ ṣíríkù káfíyàn wíwé kúwé kábúbà bẹ ní kákọrin bóyẹ ẹni káṣẹ àwọn ọ̀wà àdọ̀tí òun ni wọ́n sọ ń bí ṣé ẹ wá fẹ́ lè wá tó àdísì pé ànábì sọ fún àbúzárì pé èèyàn kan ní ẹ tí ẹ bọ jàhílí ṣì wà lára ẹ̀ ẹbọ náà rí báyà sí bí nígbà tẹ lọ ń tú gírámà àdísì ẹ̀yin lẹ má àdísì yìí wá fún ara ilẹ̀ kù tiẹ̀ o èmi kàn inú mọ́tò gan mọ́ ń bọ̀ I was coming from my office tí mo ti ń sẹ́ẹ̀kù ni mò ń gbọ́ àwọn program yìí mo pé àbúrò yìí mọ́ kí ló wá ṣẹlẹ̀ tó ẹ tutù kí ó kọ fún mi nígbà kan báyẹn náà rí níjọ́ kan tí mo pè yín náà tẹ́ ń tú Haruriya pé ṣe ará ilé Haruru ní ẹni nígbà tí Aisha sọ fún arábìnrin tó béèrè lọ́wọ́ ẹ̀ nípa pé tá a bá ṣe nǹkan oṣù wa kì í dá ìrun padà táyé pé àwọn máa ń dá padà ìyẹn làwọn Aisha wá béèrè pé Haruriya anti àbúrò yìí máa sọ pé anábì Aisha béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣe ará ilé Haruru ní ẹni mọ́nítọ̀ àfi Haruru náà pé ní àrírí kó lè bá clear lẹ́ẹ̀kan náà tọ́ kàwáríjì ní jẹ́bẹ̀ o ìyẹn àdísì yẹn lọ bẹ́ẹ̀ o innaka mru'un fika jahiliyya èèyàn kan ní ẹ tí ìṣesí kan náà wọ́n ṣe sí jahiliyya tí ń bẹ ní ara rẹ̀ àwọn àlọ́wọ́ kó tọ́ wọ́n wá gbé wá nákírà èwo ló wá jẹ́ ń bẹ̀ ṣẹ́bọ̀ ló wá jẹ́ fábùzárì ni èèyàn kan ní ẹ tí ìṣesí ẹbọ jahiliyya tí ìṣe kan náà àwọn ẹbọ jahiliyya ń bẹ ní ara rẹ̀ so ìwà tí wọ́n ń wù lásìkò jahiliyya pọ̀ ló fi jẹ́ nákírà èyíkéyìí ìwà tó máa ń wù ń bẹ ó sì yé báyìí ní ìsinmi báyìí èwo wá ní àbúzárì ṣe òun lẹ́lọ́ fi ti hadisi yìí tọ́ ẹ ká wá lọ hadisi míì tí a tún gbọ́ yé pé ta bá ń sọ̀rọ̀ nípa jahiliyya hadisi Usayfa ibn Yaman Usayfa ibn Yaman inú hadisi Bukhari 7084 ó ní kana an-nas yas'aluna Rasulallahi sallallahu alaihi wasallam anil khairi ó láwọn èèyàn jẹ́ni tí máa ń béèrè nípa oore lọ́dọ̀ ànábì wọn lọ béèrè nípa oore tí ń bẹ nìkan wa kuntu as'aluhu an sharri èmi wá jẹ́ni tí máa ń béèrè negative result kìíní yẹn pé kí ni aburú nǹkan náà makhafatan an yudrikani ẹni tí fi ń páyà káburú náà má ṣe kí ni o kó má bà mí fakultu mo wá sọ báyìí pé ya Rasulallah èwo òjíṣẹ́ Allah inna kunna fi jahiliyya àwa ń bẹ ní àsìkò kan tó ṣe pé ẹbọ ń bẹ àsìkò àìmọ̀ kan àmọ́ aláàlẹ́ni tó yẹ ká máa sìn
àwọn èèyàn ń para ẹni, àwọn èèyàn ń búra ẹni, àwọn èèyàn ń ṣe zìnà, àwọn nǹkan tó kúnnú jàhílíyà nìyẹn. Ìmọ̀tẹ́ bá ti gbé wá ní márífà ń tẹ́ ń sọ fún wa pé kí ni o, ẹ̀ ń sọ particular something kan fún wa ni. tó inna kunna fi jahiliyatin, fi jahiliya, àwa ń bẹ lásìkò ìgbà tí ìsìláàmù tí ìdè tẹ́lẹ̀. Tẹ́ bá lọ wo àwọn tírà àwọn àfáà àwọn hadisun nígbà tí wọ́n ṣàlàyé hadisi yìí tí wọ́n ṣe tàkíkù ẹ̀, ìgbà tí wọ́n lè rí jahiliya yìí náà ńkọ́, wọ́n ń gbé wá ní pé kí ni o, yashiru ila zamanin fihi ashiriku wal kufru qatlu ba'di ba'dan wa na'abu ba'di ba'dan. Wọ́n gbé wá bẹ́ẹ̀. So àwọn àfáà tí ń bá yín tú jàhílíyà sí pé ẹbọ nìkan ní jẹ́ jàhílíyà, ẹbọ ń bẹ ń bẹ, àwọn ìwà àdọ̀tí mi náà ń bẹ ń bẹ, ṣùgbọ́n o ẹbọ yẹn lásán náà ń kọ́, ó ti pa gbogbo àwọn èyí tó jáwọn máa sí àbẹ̀rẹ̀ náà. Ó wá ní kí ni o, à ń bẹ lásìkò jàhílíyà wà ṣàrùbí ní àtàbúrú ẹ̀tí Huzaifa ibn Yaman ó là á kalẹ̀ àsìkò jàhílí, ó tún wá fi àbúrú ẹ̀ náà tẹ̀lé. Faja'ana Allahu bihadhal khair, Allah wá mú oore yìí wá fún wa, ó mú oore Islam wá fún wa. Fa'albada hadhal khair sharru, ṣé min sharri, ìjẹ́ àbúrú mi tó ń bẹ lẹ́yìn oore tí ó ti wá bá wa yìí. Ànábì níbẹ̀ níbi tí mo kọ̀ fẹ́ lò ní kí ni o, kẹ́límà jàhílíyà. Kì í sọ pé jàhílíyà ní pé kí ni òun ni dídú pẹ̀yẹ̀ ní jáhìlì. Kàlíbátà pẹ̀yẹ̀ ní jáhìlì nǹkan ẹ̀ ti pè ní káfíìrì nìyẹn, torí pé jàhílíyà ń kọ́ kúfúrú àti ṣíríkù ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ ń ka dictionary, tẹ́ ẹ mú dictionary wá fún wa pé kẹ́límà jàhílíyà wọ́n lọ mú wa níbi kí ni ohun tí ń jẹ́ jáàlù ni. Nígbà tẹ́ wá pé jáhìlù ní ẹlẹ́bọ ní ìsìn, ẹ ti wá sọ pé kí ni ẹ ti sọ di pé wọ́n lọ mú kẹ́límà jáàlù wá látara jàhílíyà, ẹ ti gbé sẹ́yìn. Bẹ́ẹ̀ sì ni al-jahiliya mushtaqatun min al-jahl, wọ́n lọ mú wá níbi kẹ́límà jáàlù ni. So jáàlù dá dúró tẹ́lẹ̀, aláìmọ̀kan ó dá dúró tẹ́lẹ̀. Jahiliya ní lọ yọ wá látara jáàlù. Wọ́n á dẹ̀ mọ̀ pé jáàlù ń kọ́ o dídùn lẹ́yìn mi, kí ló wá lẹ́nu ilé ìyàbúrò yìí mọ́, kí ló dàrú ń bẹ̀ tẹ́ wá fún ayé ní problem. So àwọn alánìsìsì yín nípa pé yẹn wá pè yẹn ní àlìjáhìlù, aláìmọ̀kan tí ò mọ aláàní ń jẹ́ bẹ́ẹ̀. Ní ohun tẹ́yìn náà sọ pé dídùn lẹ́yìn mi ní jáàlù. So a rí jáhìlù a máa jẹ́ dídùn lẹ́yìn, ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ ní ibẹ̀ yẹn. Àbúrò yìí máa ń takú nípa ọ̀rọ̀ míì tí wọ́n tó sọ nípa pé àwọn kan tí máa ń yọ̀yàn kó nínú ẹ̀sìn àtàwọn àfáà kékeré nìkan. Àbúrò yìí ní àwọn kan ní bídíà kan táwọn àfáà súnà kan ti yọ kó nínú ẹ̀sìn pé wọn kì í ṣe àlù súnà. Wọ́n ṣàka gbogbo wọn kà wọ́n kalẹ̀, gbogbo àwọn ní bídíà táwọn àyẹ̀ tó gbajúmọ̀ pẹ̀lú bídíà làbúrò yìí máa tó ń fi súnà ilẹ̀ fún. Bí èèyàn bá sì lè fi súnà ilẹ̀ fún Saheed Shittu, kò sẹ́ni tí ò lè fi súnà ilẹ̀ fún. Àbúrò yìí máa ń dúndúró pé lópin ìgbà tí ó níyẹn ò bá sọ pé òun ò ṣe súnà mọ́, lè yọkù nínú àlùsúnà. Irú kọ́ídà ò nìyẹn, irú mọ́nájú ò nìyẹn, àfáà sálàfù ní bá yẹn sọ bẹ́ẹ̀. So onífẹ̀ẹ́ nínú àbúrò yìí mọ́ná èso tó tẹ̀wọ̀n kẹlẹ̀ kó ti fún bàbá yẹn ọ̀nà gidi gan. So ẹni tí máa ń lò fẹ́ lónìí, àákà máa ran yín létí pé kẹ́ bẹ̀rù Allah, kẹ́ bẹ̀rù ọjọ́ tí ó kọ̀ yín nìkan nù sàárè, wallahi lazim, tí kálukú máa ṣe ìṣirò nǹkan tí ń bá ń ṣe. Gbogbo àwọn tẹ́ ń dìfẹ́ǹdì yìí ò jẹ́ bẹ́ẹ̀. Ó dáná àwọn tẹ́ ń dìfẹ́ǹdì tẹ́ ń fi láàfà súnà yìí ní ìsinyìí. Àwọn náà ń ṣe wá sí fáwọn ẹlẹ́gbẹ́ yìí. Ẹgbẹ́ nínú ìsìláàmù, ṣé ẹgbẹ́ nínú ìsìláàmù ó dá ṣé bí àwọn fásikọ̀ ni àbí mọ̀káfẹ́ra àbí má sí àlòun náà. Ká dá ẹgbẹ́ lẹ̀ nínú ẹ̀sìn tá à ń sọ fún Ànábì ń gbé wala takunu minal mushrikin alladhina farraqu dinahum kanu shi'an kullun isbin bima ladayhim farihun. Pé wala takunu minal mushrikin, ìwà Ànábì má ṣe parapọ̀ máwọn ẹlẹ́bọ. Allah wá ń ṣàlàyé pé tọ́ minal ladhina farraqu dinahum, àwọn tí wọ́n ṣe kí ni, àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹyẹ̀lẹ, tí wọ́n á di ẹgbẹ́ tí kálukú wá ń pariwo pé tèmi ló dáa jù. Ànábì Muhammad tún sọ fún Huzaifa ní pé kí ni o, gbà pé kí ni o,
fa'tazil tilka al-firqa kullaha gbogbo ẹgbẹ́ ni kò jìnà sí. Èèyàn kan wá lọ sádà àwọn ẹlẹ́gbẹ́ ní wọ́n sọ pé àwọn ẹlẹ́gbẹ́ yẹn gan ni wọ́n wúlò fún ìsìláàmù, wọ́n wúlò fún ẹ̀sìn. Igun táwọn ẹlẹ́gbẹ́ yẹn gan ń dá sí gan ìsìláàmù gan ò dá sí, tí súnà gan ò dá sí. Àwọn ni wọ́n ń yọjú súnà. Irú ẹni yẹn náà alùsúnà ni torí kò tí ì di kílẹ̀ ara ẹ̀ bóun kì í ṣe alùsúnà. Ọ̀rọ̀ tábùrọ̀ yìí máa ń sọ yìí, àwọn tí máa ń sọ bẹ́ẹ̀ àwọn kí ni o, àwọn mùláhádà ni. Àwọn mùláhádà, àwọn atheist àbí àwọn tí wọ́n believe in the existence of Allah. Àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn pé ẹ má pè yẹn kèfèrí yakfi bi ismil Islam, orúkọ Islam ti tó tẹ́nìyàn báyìí ti di kílẹ̀ ara ẹ̀. Tọ́ ṣẹ́rí gbogbo tó bá gbìyànjú bí bídíà bí ẹbọ àti sàídì ni àtàwọn ọmọ ìyá rẹ̀ tí wọ́n jó ní bídíà gbogbo wọn ni wallahi alazim Allah ò ní gbàṣẹ́ oníbídíà kankan. Allah ò ní gbàṣẹ́ oníbídíà kankan. Gbogbo tó bá ti wá jẹ́ nǹkan tó bá ti wá ní bídíà nínú kò lè kẹ́tẹ̀wọ́ gbà. Oníbídíà ò sì ní ṣìpẹ̀ tí ò bá túbá. Àbúrò yìí máa ń sọ fún sàídì pé sàídì àwọn ti ní kó túbá kó túbá. Àbúrò yìí náà ò lè pé sàídì lóníbídíà. Ẹni sàídì fásíkì ni, fájírù ni, zọ́límù ni, jáhìlù ni, kíní kankan. Ọ̀tẹ̀ ló jáhìlù náà tọ́ ní jáhìlù nínú tẹ̀síìrì àbúrò yìí mọ́, káfíù ní jẹ́ jáhìlù nínú tẹ̀síìrì àbúrò yìí mọ́. Tọ́ gbogbo tó wá líìsì kalẹ̀ fún sàídì yìí, àbúrò yìí mọ́ tó wá ń sọ pé àwọn tó ti wá ní kó túbá, that is àwọn ti ṣe ayẹyẹ kíní o, àwọn ti ṣe òzúrù fún pé kó túbá, ó ní ò túbá lọ́dọ̀ mi náà. Jìránì ní ẹ kíní kankan ní ọ pé sàídì ló ní bídíàtì òun dẹ̀ ńlá ṣe gbogbo ẹ̀ńbọ̀ wọn ò sí lára yín. So gbogbo ẹ̀yàn mọ̀ ìyá bá ti gbọ́ gbogbo ohun táàbúrò yìí máa ń sọ yẹn yányán ọ̀rọ̀ ọ̀fẹ́ inú àbúrò yìí máa ń kì í sọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ Yorùbá àǹtú dictionary àfi ń sọ̀rọ̀ ẹ̀sìn lásán ni wọ́n ń tú. Àdìsí táwọn àgbà kà fúnra wọn ní òye wọn yìí. So bí ẹ̀ bá ti farabalẹ̀ tó bá ti jẹ́ oní gìrìgìrì lórí nǹkan bí ó ṣe máa rí náà nìyẹn. Ẹ̀rí tíra kan ẹ̀ẹ̀kan yìí náà ti tó. Tíra ẹ̀ẹ̀kan tí mo lò fún àbúrò ìmọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn náà ní ẹ̀yẹ ká parí ọ̀rọ̀ àbúrò ìmọ̀ sí ibà yìí náà kọ́ máa sọ ǹtẹ́nu wọn bá. Ṣùgbọ́n tó o bá ń wá ìmọ̀ ẹ̀sìn, tó o bá ń lọ ọ̀dọ̀ àbúrò ìmọ̀ lọ wá mọ̀ ẹ̀sìn, kò sí mọ̀ ń bẹ̀ o. Ẹjọ́ lásán, agbáyé lásán, àtàmà lásán, àti ohun tí yóò tí tó ti ń pèrè lásán ló máa bá ń bẹ. Ẹ wo gbogbo iṣẹ́ tó bá ti jẹ́ tó bá ti ní bídíà nú Allah ò ní gbà á. Tíra Masail al-Jahiliya, Sharh Masail al-Jahiliya ti Sheikh Muhammad Abdul Wahhab tí Sheikh Saalih Al-Fawzān ṣe ṣẹ́rí wẹ̀ tẹ́ bá lọ wo tíra yẹn nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ ń bọ̀ nípa bídíà, wọ́n máa ń sọ̀rọ̀ nípa kíni nípa jàhílì, àsìkò jàhílíyà, nípa pé kíni àsìkò jàhílíyà yìí nǹkan tó tóbi jù tí wọ́n ń ṣe ń bẹ jù lẹ́bọ, nǹkan tó tóbi jù ń bẹ tó wọ́ọ̀sì jù ní ẹbọ, wọ́n ń ṣàwọn nǹkan míì kì í ṣẹbọ nìkan. Àfáà wa sọ̀rọ̀ nípa níbi pé nígbà tó wá débi tó sọ pé tọ̀ iṣẹ́ tó bá ti lẹ́bọ nú wallahu ẹ̀rí Allah subhanahu wa ta'ala la yarda bi shirki, Allah ò ní yọ́nú sí ẹbọ. Wa aidan la budda an yakuna al-amal muwaffaqan lima shara'a Allah. Bẹ́ẹ̀ náà sì ni kò sí tàbí ṣùgbọ́n ń bẹ̀ o, iṣẹ́ tá Allah bá gbà láti ṣe kò ń gẹ́ kó ṣe déédé pẹ̀lú tá Allah subhanahu wa ta'ala tó ṣe lófin ni. Nǹkan tá bá fi ṣe ìbádà tá bá ní ládá ń bẹ̀ àti dáwà tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ sọ àti gbogbo fẹ́ refute èèyàn àti fẹ́ gbógun tèèyàn àti fẹ́ kíní kan dà nǹkan kan ọ̀dá tí ò bá ti jẹ́ nǹkan tá Allah ṣe lófin wallahi Allah ò ní yọ́nú sí. Fallahu Allah bákan náà la yakbalu al-amala alladhi fihi bid'ah. Bá Allah ò ṣe ní gbaṣẹ́ tí ẹbọ ń bẹ́ẹ̀ náà ni ò ṣe ní gbaṣẹ́ tó ní bídíà. Kama la yakbalu al-amala alladhi fihi shirk. Iṣẹ́ ẹbọ, iṣẹ́ bídíà. Iṣẹ́ ẹbọ, iṣẹ́ bídíà bákan náà ni méjèèjì. Kò bá wá jẹ́ bídíà tẹ́ pín tẹ́ ló kéré àti tẹ́ ló tóbi, iṣẹ́ méjèèjì ò ní jásí tẹ̀wọ́gbà. Kí ẹ wá máa pẹ́ sọ̀dọ̀lá ẹ wá yẹ̀yàn kó nú ẹ̀sìn, ẹni bá yọ kíní kó nú ẹ̀sìn, kíní gangan sẹ́yìn náà ti wá rí jàbátá ní nǹkan kọlù yín ni, nǹkan ló kọlù yín ni, ìfẹ́ nú ni ò jẹ́ kẹ́ gbádùn
tí fẹ́nu bá ti ń dáyàn láàmú gbogbo nǹkan tí ó bá dáa yóò máa rí bí nǹkan tí kò dáa ni. Gbogbo ohun tá à ń sọ yìí ń sọ̀rọ̀ ẹ̀sìn ni. Ṣé Saheed Shittu ò ní bídíà lára ni? Saheed Shittu tún ń pe àwọn oníbídíà láàfáà ẹ̀sìn, yín tún sọ pé àwọn súnà tí wọ́n ní súnà ẹ̀sìn. Àbúrò yín náà kò sì jẹ́ nǹkan kan lọ́dọ̀ yìí. Àbúrò yín máa wá pín súnà kárí gbogbo àwọn tó lọ́jà àwọn Al-Ikhwani tó gbókùn, àwọn oníbídíà ẹ̀rí tí wọ́n gbajúmọ̀, àwọn mọ̀mọ́ yíwọ̀n tí wọ́n gbajúmọ̀. Nítorí ọgbọ́n lẹ̀ ń dà, ọgbọ́n lásán lẹ̀ ń dà. Torí ìdí yìí ń kọ́ àfáà sọpọ́tọ̀ fa'azam umuril jahiliya, èyí tó fi ń tóbi jù níbi àwọn ìṣẹ̀lẹ̀ àsìkò jahiliya, eléyìí ní ìsìn wa ní márífà. Èyí tí fi ń tóbi jù níbi àwọn ọ̀rọ̀ àsìkò jahili tá à ń sọ fún wa ní kíni o, shirku billah, ashirku billahi azza wa jalla wal ibtida. Èyí tí fi ń tóbi jù níbi àsìkò jahiliya tá à ń sá táàbúrò yẹn máa ń tú lódì kejì yìí, òun ni kíni ashirku billah, ẹbọ àti àkádà nǹkan lẹ̀, òun ni fi ń tóbi jù kádà nǹkan kalẹ̀. Ẹ̀mọ̀ yá mi mùsùlùmí, níbo wá ni a ti fẹ́ gbé Saheed wọnú ẹ̀sìn? Kí ẹ wá list àwọn bàbá Asra Bilal, bàbá kìíní, kó wá list gbogbo wọn lọ, kó list àwọn ẹlẹ́yà ọkùnrin lọ kalẹ̀, kó wá ní ẹni bá yọ gbórú wọn kó nu Ahlus-Sunnah ọmọ tó ń ṣe o. Èèyàn mélòó wá fẹ́ kùn nínú ẹ̀sìn? Èèyàn kan ò ní perú àwọn ẹni ní Ahlus-Sunnah kọjá àjà ilé aláìmọ̀kan ní ó pé. Torí tẹ́ bá ní Ahlus-Sunnah ni wọ́n á fún yín láwọn nǹkan táwọn ẹni yẹn sọ tó tako ẹ̀sìn tó pọ̀ nínú bídíà, nínú kúfùrù, táwa ní kẹ́ ẹ máa ṣèdájọ́ wọn. Bẹ́ẹ̀ ṣe sá níbi ti Saheed tẹ́ lè rí sọ, tó já sí pé bí jáàlù àti jàhílíyà nìkan lẹ mú. Ṣe sọ kí ni àlàyé níbi kí ni al-qawlu ala Allahi bighayri ilmi, ẹ sọ kí ni àlàyé, kí ni hukumu níbi kí ni istilalu zambi, ẹjá gbọ́. Kí ni àlàyé nípa kí ni o, kí yẹn sọ pé ní bídíà àfáà ẹ̀sìn ni, kí yẹn ní àfáà ológun babaláwo oníṣègùn àfáà ẹ̀sìn ni. Ṣé bí oníbídíà súfì nìkan ló ní bídíà lọ́dọ̀ títí? Ẹni tó bá máa ń bárò oníyẹn náà ṣe tó ń defend irú ẹni yẹn tó ń pè láàfáà ẹ̀sìn, kí ni ká pè, kí ni ìdájọ́ ẹnu ẹ̀sìn? So gbogbo eléyìí nǹkan ká lọ páyà Allah subhanahu wa ta'ala. Àwọn tẹ́ ẹ wá ń pè láàfáà ẹ̀sìn onísúnnà ni wọ́n. Ṣé báwọn náà lọ bí ó ti ẹ̀ bàbá kí ló ń jẹ́ tàdọ́ múnú tí ń sì lọ ń fi ẹgbẹ́ kalẹ̀ rìnlẹ̀ ń bẹ̀ bọ́ ara ẹ̀sìn ní pẹ́sìn ni wọ́n ń ṣe. Tí wọ́n wá ń fi àwọn tó ń bẹ lórí manhaj salaf sọ́lì tí wọ́n ń fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ẹ̀lẹ̀ fi súnnà ilẹ̀ fún kalẹ̀ fúnra àwọn eléyìí. Báwo lẹ ṣe fẹ́ ṣe àtúbọ̀tán yín lálẹ́ kìyámà? Báwo lẹ ṣe fẹ́ defend àwọn kíní nínú sàárè láwọn tí ń ba ẹ̀sìn jẹ́ yìí, àwọn tí wọ́n da lúrú pọ̀ wọ́n ṣàpà? Gbogbo àwọn oníbídíà ayé tí wọ́n lágbára tí wọ́n lókun táwọn àfẹ́ẹ̀sìn ń takò láwọn ẹni yìí defend Nàìjíríà. Wọ́n wá ń fáwọn àfẹ́ẹ̀sìn lórúkọ burúkú. Ṣé bí ẹ̀yà àbúrò yìí náà sọ wípé kéèyàn kan wá ní Sàláfì 1990 orúkọ burúkú tí ò dáa ni, kẹ́kẹ́ nìyẹn lọ́ọ́ tú bá ń bẹ̀. Ẹni tẹ́ ní kó lọ́ọ́ tú bá ń bẹ̀, orúkọ yẹn ò dá kó lọ́ọ́ tú bá ń bẹ̀. Ṣé bẹ́ẹ̀ tún padà fi súnà nílẹ̀ fún ni? Kẹ́yìn sì tó sọ́ra àwọn àfáà àti ń takò tipẹ́ yìí sì ń sọ káàkiri tó bá lọ. Àwọn Sàláfì 1990, àwọn Sàláfì aláṣejù, àwọn ní kíníkan aláṣejù. Gbogbo àdàràdá táwọn ẹni yìí wá ń ṣe yányá kò nítumọ̀ sábúrò yìí mọ́. Gbogbo ẹ̀ máa ń síyà ni àbúrò yìí mọ́. Ta ni mùkáfírà gan Nàìjíríà? Bí àwọn àwò bídíà tẹ̀mí tó lè dé mùkáfírà ló kó sí. Ṣé súnnà ni gbogbo yín ṣe yìí? Ìròyìn dẹ̀kẹ̀ ẹ̀dẹ̀ káwọn máa ń kí ṣé ohun tẹ́ ń kọ́ wọn tán pè lẹ́sìn náà lélẹ̀ yìí? Gbogbo àwọn kéwú pé àlìjáhìlù kèfèrí ló ń jẹ́ àlìjáhìlù, ẹni tí ò dá àlámà ní ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ wá lọ mú wá níbi kẹ́límà jàhílíyà. Tá bá ti wá pè ní jáhìlù ní ìsìn káfíìrù lẹ pé ẹ wo olú kéwú tẹ́ lẹ́ẹ̀kọ́ àwọn èèyàn, tí nàwákìlù ṣàdàtẹ́ni ò nítumọ̀, nàwákìlù ìsìlámù ò nítumọ̀, nàwákìlù ìmánì ò nítumọ̀. Ó dìgbà tẹ́nìyàn sọ tó bá fẹ́nu ara rẹ̀ declare rẹ̀. Bíyẹn ò bá ti lè declare rẹ̀ lọ́dọ̀ àbúrò yìí mọ́ pé òun ò ṣẹ̀sìn mọ́, gbogbo tó bá ní kó máa ṣe mùsùlùmí náà ni. Ṣákìdá sálàfù sọ́lé náà nílé yìí náà.
ṣé báwọn kàwáríjì tá ànábì ní wọn sínú ìsìláàmù mọ́ àwọn kàwáríjì sọ́nàmù ìsìláàmù mọ́ ni ìbọn lọ Mẹ́kà wọ́n ń ka Al-Qur'an gbogbo iṣẹ́ olórí ni wọ́n ṣe ànábì tún sọ fáwọn sàábí nípa ìbádà ẹnìkankan yín á kéré lẹ́gbẹ̀ẹ́ ìbádà wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan yamurukuna mina din kama yamuruku sáàmì mina rọmíyà subhanallah ẹ̀yìn sì ni tí yóò báyìí tí dìkílẹ̀ ara ẹ̀ pọ̀ wọn ṣàlùsúnnà gbogbo wọn ṣàlùsúnnà mọ́ kò tí àlùsúnnà ṣe ní ṣé mọ̀ ní ẹ̀sìn nílé yìí àbúrò ẹ̀ máa wá fò ó ní ẹ tí yẹn bá ṣe gbẹ́ ńkọ́ kíní kankan kan ńkọ́ ṣe bí Marwan náà kí yídì ó gbé mímbàrí lọ ó tún ṣe wá sí kíní kan subhanallah Marwan kí n ṣe sàábé kọ́kọ́ lọ yẹ yín náà sàábé kọ́ ni Marwan tábì yìí ni ó ti yé tábì yìí ni kó wá jẹ́ tábì yìí ni ìtìhádì ni Marwan ṣe ìtìhádì ni Marwan ṣe òun rò bóyá kíní yẹn tó yẹn lè ṣe bẹ́ẹ̀ ló fi wá ṣe bẹ́ẹ̀ ìtìhádì ni wọ́n dẹ̀ takò tí ẹ bá wá ṣe ìtìhádì tí ò bá wá lọ nínú ẹ̀sìn ṣé tó wọ́n ti wá takò nísìnyí wọ́n ti wá kí wọn lẹ́yìn ẹ̀ wá túmọ̀ sí pé tó kó sí òkò kò nítumọ̀ subhanallah Sheikh Saalih Al Fawzān náà sọ pé tọ̀ mi Marwan ńkọ́ ìtìhádì ló ṣe bẹ́ẹ̀ bá wá ṣe ìtìhádì tí ò bá wá fákọ̀ kìtàbù wà súnnà ṣé ó ti dẹ̀rí nìyẹn ṣé bá ṣe máa ń mẹ́rin nìyẹn ẹ̀tú lọ mú ẹ̀rí níbi hadith maqtu' nǹkan tí tábì yìí ṣe ní ẹ̀rí tẹ̀fẹ́ ṣe fi ṣe okun mọ́ ẹ̀sìn tọ́ wọ́n dìde sí àwọn kan kí wọ́n lẹ́yìn ẹni tó dìde sí ò kí wọ́n lẹ́yìn òun kù ní ẹ̀yìn rẹ̀ tọ́ kí ló wá mú Marwan nìkan tó fi kí ìrun lẹ́yìn yídì kí ló mú ṣe bí Marwan náà sọ pé àwọn èèyàn ò fẹ́ dúró gbọ́ wá sí òun mọ́ wọn kì í dúró gbọ́ wá sí ẹ̀ mọ́ Marwan dẹ̀gẹ̀ yìí ní àwọn nẹ̀sìbíyà àkídà nẹ̀sìbí ni àwọn oní nẹ̀sìbí àwọn tó jásí pé wọ́n máa ń ta sáwọn sàábé lẹ́ẹ̀kọ̀ọ̀kan stylishly style tí wọ́n nẹ̀sìbí nù wọ́n ń ta sáwọn apá kan sàábé èyí máa ń bú apá kan sàábé àwọn ohun wọn ṣe ṣíà kì í ṣe rọ́fídọ̀ ṣùgbọ́n àwọn tí àwọn máa ń ta sí apá kan àwọn sàábé torí tó ṣẹlẹ̀ láàrin ara wọn torí Ali àti Muawiya so àwọn tó bá jẹ́ fáǹsì eléyìí wọ́n máa ń ta sáwọn èèyàn kan díẹ̀ lára àwọn opponent wọn tó kù lọ́hùn òun ló wá mú tí máa wá ń ta sí wọn tí bá ń ṣe kútúbà níjọ́ yídì làwọn èèyàn táwọn náà wá ní interest nínú nǹkan tí ń ṣe tó bá ti wá sálámà wọ́n máa wá ń dìde wọn kì í gbọ́ wáàsí ẹ̀ lónà wá wò pé ẹ fẹ́ gbọ́ wáàsí àbí ó dáa òun wàá sọ wáàsí yẹn di nǹkan tó máa wá kọ́ ṣe kóhun tó kírun fún yín olórí sì ni olórí ni nígbà tí wọn lágbára wọn tako gbogbo nǹkan tí mò ń sọ fún yín ẹ lọ wo nínú Sharhu Nawawiyya o Sharhu al-Arba'in an-Nawawiyya àti Sheikh Yahya al-Hajuri ẹ lọ kà ń bẹ́ẹ̀ kí ẹ fara yín lọ́kàn balẹ̀ kẹ́ yé fi ìtukùtù máa fi mú kúmù ẹ wá lọ mú ọ̀rọ̀ sàábí ẹlẹ́fi ń ti ìdájọ́ nọ́ẹ̀sì ẹ lọ mú ọ̀rọ̀ tábì yìí hadith maqtu' tí ò tún lẹ́rìí torí ó lè lẹ́rìí ṣùgbọ́n tí ò tún lẹ́rìí tí ò lè lò lè wá fi ń ṣe ìdájọ́ ẹ̀sìn ibo lẹ ti kéwú gan náà àbúrò yìí máa ṣe kéwú náà lélẹ́yìí tẹ́ ń pè ń kéwú yìí náà lélẹ́yìí ẹ̀ sì máa sọ̀rọ̀ pẹ̀lú confidence tí nǹkan yẹn ò sì rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn. tọ́ Marwan ni àbúrò yìí máa fi sọ pé tọ̀ àwọn táwọn kàkalẹ̀ yìí o ẹ má yẹ wọn kó nínú ẹ̀sìn wọn bá àdẹ́gbẹ́lẹ̀ ìyẹn wá ṣe wá sí ẹ̀ ó wá ní kálọ́ máa dìbò kí ni democratia gan àbúrò yìí mọ́ kí ni democratia kí làwọn afárá pè àbúrò ẹ̀ máa sọ̀rọ̀ lọ́kàlẹ̀ pẹ́tẹ́ báyìí a kò fi patiwa kan sí ni àwa lọ Yorùbá àwa lọ ọmọ wọn náà tó bá ti wá kíw wọn náà kọ̀ gbá náà jẹ ní òròpó ti rí kíw nìyẹn so eléyìí ò sí nínú mọ̀ ẹ̀sìn ẹ má dìfẹ́ǹdì irọ́ ẹ má dìfẹ́ǹdì nǹkan tẹ́ dìfẹ́ǹdì láyé tẹ́ ẹ̀ nílé dìfẹ́ǹdì ní alikiyama àwa ń pè yín sákèésí ni o àti ń jọ yín gbogbo tó mọ̀ kẹ́lẹ̀ máa sọ àwọn máa wọ̀ yín rẹ báyìí ni àráyè yín àbúrò ẹ̀mọ́ ní sáyẹ́dì onítùn kò ní lọ́kùnmù tó láwọn tí ó ń lórí èébú tí ń bú ẹ̀ébú wo nìyẹn ń bú kí lè kùnmù ní bẹ lórí èébú téèyàn bá ti ṣe ìsìláàlì wọ́n máa búra wọn lọ àbúrò ẹ̀mọ́ ń dọ́gbọ́n ní wọn ò rí nǹkan kan sọ kàn ń dọ́gbọ́n parabuléètì ni tó ló fẹ́ dìfẹ́ǹdì sáyẹ́dì wọ́n sì fẹ́ dìfẹ́ǹdì àwọn táwọn ń pè láàfà táwọn èèyàn tó gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ káàkiri kí ẹ máa pèrú bàbá sọ́rọ̀wò láàfà súnà
àfáà súnà àbásọ́rọ̀ tí ó sí àlùwàlá bàráwù lọ́dọ̀ ẹ̀ àbásọ́rọ̀ gan kí n tí Saheed gan sọ ń jọ sí tẹnu ń bá wọn àfáà tí àbásọ́rọ̀ náà sọ báwọn àfáà sálàfù rẹ̀ lábáwá pé àwọn olàmáwù dáwọ́là ni wọn àwọn àfáà àjọba ni wọn ibi tí ìjọba bá darí wọn sí ni wọ́n ń lọ àwọn Ikhwani gangan ní activities wọn bẹ́ẹ̀ sì mú nígbà àwọn conference àdánwò bídíà yìí náà láwọn ìṣiṣẹ́ àwọn ọ̀dọ́ tí ń wáyé ń bẹ̀ nígbà tí ẹ máa ń pè ìbáàdí láàrùsùn náà tọ́ ẹfà àbúrò yìí máa ń lẹ̀ ọ̀nà àbúrò yìí máa jìn ọ̀nà àbúrò yìí máa jìn so wọ́n máa ṣe wá àti fáwọn bàbá àwọn àgbàlagbà àwọn arúgbó ilé èèyàn kan tó ti bẹ̀rẹ̀ kéwú mọ́lájì sálàfù tó jiná kan ò ní gbọ́rọ̀ àbúrò yìí máa kọ́ lọ́wọ́ gbọ́ kéwú ìmọ̀ kí ní àbúrò yìí máa sọ ṣé àwọn Yorùbá yẹn lẹ́ẹ̀ máa sọ fáwọn ẹ máa sọ tẹ́ ẹ máa sọ ń bẹ̀rẹ̀ àwọn bíi títí náà ni wọ́n máa gbọ́rọ̀ yìí ní tójú láàdé táṣírí ìmọ̀ tú gan táwọn àbá tó àṣírí mímọ̀ gidi gan èèyàn kan wá jókòó sínú mọ́ṣáláṣí wá ń tú gírámà lóhun tú kéwú so ẹ̀ ń ṣe fátíwá lápò ara yín fáwọn èèyàn tí wọn kéwú tí wọn jáde tí wọn tójú wọn náà là ní wọn pẹ̀lú yín láàfáà ẹ̀sìn so kò bá dá kẹ́ kéwú sí púpọ̀ wà láì àwúrọ̀ ẹ̀mọ́ èèyàn ká tíra dáàbà ẹ̀ẹ̀mọ́ ìsìn bá tó làákàmì jà ní àwọn pàtẹ́ ń sọ àwọn ìsìn máa ń lo àwọn ọ̀rọ̀ tẹ máa ń wí gan náà gan máa ń lọ síbi tí òye ni òun ló gbé níbi ọ̀rọ̀ jáàlù àti jàhílíyà ní tútì ìdá gbogbo ẹ̀rú wá sọ Yorùbá wá pọ́n Yorùbá lé inú ọ̀rọ̀ ẹ̀sìn Yorùbá inú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ò lọ́gbójú lọ Saheed oníbídíà ni èèyàn kan ò ní pé Saheed lóníbídíà lóní súnà kópa àwọn ẹlẹ́yà ọkùnrin lóní súnà kópa àwọn bàbá múlárùkọ́lẹ̀ kàtàwọn ọmọ ìyá wọn bẹ́ẹ̀ lóní súnà kọjá kí ni o kọjá èèyàn mìíràn méjì aláìmọ̀kan àti kí ni o àti onífẹ̀ẹ́nú èèyàn onífẹ̀ẹ́nú lòun náà tó náà ń wá mọ́sálà àrọ́dà àwọn èèyàn káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kò jẹ́ bó ṣe jẹ́ mẹ́yìn jàre subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I'm done.